Nigerians are still begging, wailing. A lot of us are in this bondage. Kọ́lọ́run Olódùmarè má jẹ́ ká ṣìrìn. Arákùnrin tẹ̀ ń wò yìí báyìí 100 million ní kó mú wá o kó tó lè gbòmìnira ara ẹ̀ padà lórí pé èèyàn travel. Ó ní mo ṣe ń sọ fún ẹ̀yin kankan tó jẹ́ pé kí patí má tí ì ṣẹlẹ̀ níbì kan ni ẹ ti di káyà yín ẹ ti di báàgì ẹ tètè sọ fún mọ̀lẹ́bí yín kó kówó pamọ́ sínú ilé. Inú Nàìjíríà tá a bára wa rèé, ibi tí Haúsá tà wá sí lọ́wọ́ àwọn Fúlàní ibẹ̀ la bára wa yìí o, torí ojú kòkòrò olè àwọn Haúsá tó jẹ́ pé gbogbo ilẹ̀ ló máa ń ràn mọ́ wọn lójú tán máa ń gbà. Wọ́n lọ pé àwọn Fúlàní mọ́ra wọ́n kàn gba gbogbo Nàìjíríà fún wọn. Ara òrókun wọn báyìí ara òrò adìyẹ wa gbogbo wọn báyìí wọ́n ti túká, wọ́n ti fẹ́ẹ́ pa ìdajì àwọn Haúsá tán gan báyìí, ṣùgbọ́n wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lára wọn ni. Àwa tá àmọ́wọ́ tá àmẹsẹ̀ ní kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ wọn.